Elédùmarè ẹ ti kọjá ẹni tí ń sọ pé tí ó ṣe báyìí bàbá ọwọ́ mi ó bà o. Nǹkan kí ni ọwọ́ wo ni. ṣó ti ṣẹlẹ̀ rí. Síta ni. káwọn kan lérí sí. Bàbá lọ bẹ ń kọ dáa. Orí afẹ́fẹ́ la wà. Tá bá lọ bẹ ń kọ dáa ká gbé jùlẹ̀. Kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹ jẹ́ mọ́mọ́ sí o. Èṣù ní rẹ̀yìn ẹni ó rí. Mọ́sálásí ní rẹ̀yìn ẹ ti ń kírun. Ẹ ti ń kírun bẹ́ẹ̀. Ṣọ́ọ̀ṣì ní rẹ̀yìn akọ̀wé. Kí ìgbàlẹ̀ ní rẹ̀yìn tí í ṣe égún. Kì í ṣe pé mo wà ní ilé mi olóògùn ni mí. Bàbá ẹ̀jẹ̀ sọ olóògùn ni mí. Bá fẹ́ bọ́ ọjà ni mi ní sọ fún ọ màá sọ fún ọ pé ṣọ́ra rẹ mo fẹ́ bọ́ ọjà. Ẹ sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni màá retí rẹ títí ijọ́ mẹ́jọ. Tó bá di ijọ́ kẹjọ tí n bá rí èmi náà ṣaagùn sí kọ̀dẹ́ntì lè ṣaagùn sí o. Àfẹ́ntì bá ń fẹ́ràn. Afẹ́tẹ́ bá. Ọjà kúkú lọ, òrìṣàjò òrìṣà lọ, ọjọ́ òrìṣà lọ, ọjọ́ òrìṣà lọ. Àlèkájà nìkan lọ, ó dé, òkun dọ̀ọ̀sà, ó dé. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. Kí náà ń pè lóògùn? Ẹ má bínú pé mo pe oògùn mo mọ̀ pé nǹkan tó gùn ni. Tó gùn lẹ́ ń pè lóògùn. Ẹni tí ọba mẹ́kẹ́ ọba sì mú oògùn. Yóò máa pè lẹ́fọ̀. Oògùn bẹ Ọlọ́run má jẹ́ àríjà oògùn. Àṣẹ. Má jẹ́ àríjà oògùn. Àṣẹ. Ẹni tó bá tọ̀ wò lọ́ọ́ mọ̀ pé iye ọdún. Àwọn kan lóògùn yìí ṣiṣẹ́ lára àwọn. Mo rí bẹ́ẹ̀. Mo rí bẹ́ẹ̀. Àwa táwa ń sọ̀rọ̀ yìí. Táwa fi yàtọ̀ pọ̀ inú olóògùn. Bí ti bọ̀. Ẹ ṣe èmi tí mo jókòó nínú ẹgbẹ́ àjẹ́ ni mo wà. Nínú ẹgbẹ́ èmèrè ni mo wà. Kò sí bàjẹ́ tí wílé tó nílùú tí ẹ délùú èbó tí a gbọ́dọ̀ máa ṣèpàdé láago kan lọ́dún èmi lásán. Bí báwo bàbá bí báwo láì àti ti Abẹ́òkúta àti tèkó àti ti Amẹ́ríkà àti gbogbo wọn káàkiri gbogbo àgbáyé. Àṣepàdé lọ́dọ̀ mi. Bó ni. Eléré wo ni lọ́dọ̀ ìta ni mọ̀mọ́ ní mọ̀mọ́ ní ìta ni mi ṣe é fún. Lẹ́yìn Fẹlá nìkan lè rí bẹ́ẹ̀. Fẹlá. Fẹlá ní Kúlápó. Ìyá rẹ̀ lè mi ò ṣeré fún rí. Fúnmiláyọ̀ Lásán Kútì. Fẹ́ńfẹ́ lábàwò. Ọ̀dàrọ̀ mi dànà. Ọ̀rọ̀ yín dànà bàbá. Kábíyèsí. Ọ̀rọ̀ mi dànà. Ṣẹ́jú mi ní bàbá Adésọjí fi joyè. Bẹ́ẹ̀ ni. 1930 mo ti ń ṣòwò. Bàbá Adésọjí dẹ̀ jẹ́ oyè 1930. Ṣẹ́jú mi ní a fi jẹ gọ́fìnà. Èmi mo ṣeré fún èmi mọ́tàkìtì fún n kò jẹ́ aláwọ̀ Adékùnbí Ìpẹ̀tù Adé ní àwọ̀ ọmọ Kẹ̀bẹ́. Adé ní ká wò. Ìpẹ̀tù ni a ti bí ìyá rẹ̀. Ní kábíyèsí Adésọjí Adérẹ̀mí. Ìpẹ̀tù ni a ti bí ìyá rẹ̀. Lẹ́gbẹ̀ẹ́ ilé ẹlẹ́yẹ ní Ìpẹ̀tù. Bàbá ọjọ́ yóò dalẹ̀ dáadáa. Ṣe rí bá a ti ń ṣe kì í ṣàwa náà. Àkọọ́lẹ̀ ni kò sí bá a retí ní ìsìn ká jẹun ká kírun ká kú lọ́kàn. Lọ́kàn kí ni èèyàn tó ń wá kò sí. Bàbá ẹ bá wò dáadáa lórí ọ̀rọ̀ báwọn ajínigbé ṣe ń jiyàn gbé nílẹ̀ Yorùbá kí lẹ rí sọ sí. Mo rí 10 sọ sí. Bíi ti bò wọ́n. 25 wọ́n ga tó jókòó ò ní dára dúró. Bíi ti bò. Kíní gbé ọ̀nà ọ̀sùn ògùn ni. Bàbá. Tí a ń ṣe wọ́n ń wádọ̀ mi tí mo ń lókun léyìí. Mọ́mọ́. Tí a ń wá. Ẹni tó júwe yín fún wa wá sọ́dọ̀ yín ni. Wọ́n ìgbógun àgbẹ̀dẹ. Bíi ti bò bàbá. Wọ́n wà ṣe ní ìsìn ìmínú kò pé béèyàn ti wuli ọjọ́. Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà. Lálálálálálálálá ṣe wà. A ti wà afẹ́dọ̀dọ̀ kábíyèsí ìlú Ìpàṣà ṣẹ́yìn náà ti rí ẹ ti rí nǹkan tí wọ́n ń gbìn nílùú Ògbómọ̀ṣọ́
ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ wà l'Amẹ́ríkà, tẹ́ wà ní Germany, tẹ́ wà káàkiri gbogbo àgbáláyé ibikíbi tó bá wù kẹ́ wà, àti dé lẹ́yìn o. Ìṣẹ̀ṣe náà la bá débẹ̀ o, àwa ṣẹ̀ṣe wá ni o. Mo mọ̀ pé ìṣẹ̀ṣe ń bẹ ní ilé Ọ̀yọ́, pàápàá jùlọ ìlú Ògbómọ̀ṣọ́. A máa dé Ìrẹsà Àgbà, a máa dé Ìrẹsà Apá, Ìrẹsà Adú, Ìrẹgbà Ọjà, gbogbo bẹ̀yẹn la máa tọ̀. A máa dé ìlú kan tí wọ́n ń pè ní Ìpàṣà là ń lọ yìí o. Ẹ ti dojú ọ̀nà tó lọ sí Pàṣà yìí. A ti ń rìn látàárọ̀, a ti ń rìn lójú ọ̀nà pé ká dé Pàṣà látàárọ̀, àti ìdébẹ̀ láti gbà tá a ti yà ó. Ṣé ti rí báyìí? Ṣé ti rí Pàṣà láti ojú títì? Ẹ máa bá wa ká lọ. Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi o. ṣé lóòótọ́ ni àwọn àgbà ọba sì wà nílẹ̀ káàárọ̀ òjìrè tí wọ́n lágbára, tí wọ́n nípò, tí wọ́n sì lóògùn? Ìyàlẹ́nu gidi ló jẹ́ fún wa nígbà tí a dé ọ̀dọ̀ kábíyèsí yìí, ọba Olúpàṣà of Ìpàṣà land ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àṣé lóòótọ́ ni a kì í gbọ́ sọ̀rọ̀ abẹ́rẹ́ lómi, a kì í gbọ́ gbìyèrà ńlẹ̀. Ó jẹ́ kó yé wa dáadáa wípé nǹkan ju nǹkan lọ, ọba jọba lọ, agbára sì ju agbára lọ, oògùn sì ju oògùn lọ, kódà èèyàn jura wọn lọ. Ẹ wo ọba tẹ̀ ń wò yìí, kábíyèsí ẹ rọra máa gbẹ́sẹ̀ o, ẹ rọra máa gbẹ́sẹ̀ kábíyèsí. Ara pápá lámọ̀ bá yín, ibi gìjàgìjà lámọ̀ bẹ́kùn, òjòjò ní sowó kọ́mọ̀ lè nájà tiẹ̀. Kókókó lára yín ọmọ lé kábíyèsí Àjàngìlá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba nílẹ̀ káàárọ̀ òjìrè, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ìṣẹ̀ṣe, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ńláńlá nílẹ̀ Yorùbá ni wọ́n mọ bàbá yìí. Wọ́n sì mọrú èèyàn tó jẹ́, wọ́n sì mọrú agbára tó gbé dání. Ǹjẹ́ ṣé ẹ mọ̀ wípé inú ọdún tá a wà yìí 2026 tó bá di inú oṣù kẹjọ ni bàbá yóò pé ọmọ 110, that is to say 110 years lórí òkè èpè. Àsìkò ìgbà yìí ló tó wá mọ̀ wípé ojú 16 ni ti wéré ń jẹ́jẹ́. 4 tó wà níwájú tìmọ́ ni wọ́n ń pè é, 4 ẹ̀gbẹ́ kejì, 4 ọ̀gbẹ́ ọ̀tún àti tòsì, àti ń tó wà lẹ́yìn tìmọ́ ni wọ́n ń pè gbogbo wọn. Ẹ bá mi subscribe sórí ìkànnì Yorùbá Dùn Online TV. Mo wá ní ìdí kọ́mẹ̀ntì yín àti ọ̀pọ̀lọpọ̀ share yọmọ dùn mọ́ wa. Àsìkò ìgbà yìí lẹ́tọ̀ọ́ wá mọ̀ wípé iṣẹ́ wa ti go viral ju bí ọ̀pọ̀lọpọ̀ sí lérò lọ. A sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa tẹ́ ń subscribe fún wa nílẹ̀ àti lókè òkun. Ẹ mọ̀ ṣe o, ẹ tẹ̀lé mi ká lọ. Kábíyèsí ẹ ra mọ́ gbẹ́sẹ̀ o, ẹ ra mọ́ gbẹ́sẹ̀ kábíyèsí. Ọkọ̀ ń ṣe eégún. Bàbá Lè játì náà. ní játì, ẹ tún mọ játì náà. Àní láìsí èmi mọkọ ní ṣe eégún ọdún 5 mi kàn ṣe eégún pidánpidán. Ó ti tọ́jú mélòó báyìí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí? Ọ̀rọ̀ tí mo ń sọ after 50 ọdún ni, tí ọba tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ. After 50 years. Bẹ́ẹ̀ ni ojú ó tiẹ̀ ti jù bá ń lọ. Ta ló fi iṣẹ́ pidánpidán eégún lẹ́yìn lọ́wọ́? Ta ló fi lé ń lọ́wọ́? Bàbá mi ni. Iṣẹ́ kan ń ṣe nù. Bàbá mi iṣẹ́ tí wọ́n ń ṣe nù. Àníṣẹ́ mi ojú ká ṣe eégún, ká pidán, ká sóògùn. Mo ti wá ń dó kọ́bọ̀ ní ìṣe after 70 ọdún ni. After 18 years. Bẹ́ẹ̀ni. Ẹ ti tọmọ ọdún mélòó báyìí? Mo ti di ọmọ 100 ọdún àtọdún 9 àtoṣù 4. Tó bá di ní oṣù kẹjọ báyìí, mo dọmọ 100 ọdún àti ọdún 10. Baba, that is to say, Baba, you are now 109 years. 109. Bẹ́ẹ̀ jẹ́ ká sọ pé ẹ máa pé 110 yín nínú oṣù kẹjọ báyìí. Bẹ́ẹ̀ni, ọjọ́ 14 kẹjọ ni wọ́n bí yín. Ṣàwárí ọba tó dàgbà tó yín nílẹ̀ Yorùbá. Mi lè sọ, ṣùgbọ́n èyí tí mo lè sọ wípé àwọn tàjọ ń ṣoògùn, èmi kò sí máa ń léèyàn dúdú. Bí báwo? Lọ́jọ́ orí ni láti ń ta àti mo ti ń ṣoògùn. Ta lè mi rí ọwọ́ àjọṣọ ní ìta máa sọ̀rọ̀ 100 ọdún sọ́dún 5 pé tó náà ti ṣoògùn ni o. Ó lójú. Ẹni a lè pé ṣoògùn ní ìsìn tó tún lè lo nírùn. Mo dákò onírùn lẹ́ẹ̀kan. Ṣé mi sọ pé bàbá mo nírùn? Bàbá ẹ tó mo nírùn. Ọ̀rẹ́ mi ni. Kábíyèsí ọba onírùn, ẹ mọ̀ ṣe ibi tẹ́ ẹ bá wà o. Ẹni bàbá Àjàngìlá, bàbá Olúpàṣà sọ̀rọ̀ rẹ̀. Onírùn kan náà, bàbá wa. Kábíyèsí ọba onírùn. Mo mọ ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́ yín ni bàbá onírùn. Olóògùn ni. Ní lónìí, onìkan náà ló kù ní
àti ẹdúpẹ́ tó ń ṣe ṣùgbọ́n ti dàgbà. tí wọ́n ti dàgbà wọ́n wà ní ọ̀rọ̀ rúbọ̀ ṣùgbọ́n onírùn ni wọ́n jọba sí ìrùn lẹ́gbẹ̀ẹ́ Kírun ní lẹ́gbẹ̀ẹ́ Ìgbàjọ. lẹ́gbẹ̀ẹ́ Ìgbàjọ ibẹ̀ ni lọ láàrin ibẹ̀ ni ọba. ọdún wo lẹ ti jọ mọ́ra? Ó ti pẹ́ nígbà tí mo mọ̀ pé mi máa ń kiri kí gbogbo ìlú ni. àwọn orílẹ̀-èdè wo lẹ ti dé rí? bá mo kiri gbogbo ilé yẹn dúdú tán ló tó kàn ló èbó gbogbo mo bẹ̀rẹ̀ ìlú táwa ẹsẹ̀ lèmi láàfin láti Agbérí délẹ̀ yìí. bá gbèrè sí jìnnà tó. bó ti jìnnà ẹsẹ̀ láàrin débi bàbá kò ń lẹ́nu ń bọ̀ rẹ̀ ṣáàdú rẹ̀ ṣàpá ní màá lọ ọ̀nà ilẹ̀ Ògbómọ̀ṣọ́. ọ̀nà Ògbómọ̀ṣọ́ ní ti Ògbómọ̀ṣọ́ sẹ́yìn wà bọ́ sílẹ̀ Oko Ìlọrin lọ́nà Àbòtú ọjà Àbòtú lọ́nà Àfọ̀n ní èdè Gàmà tí ní èèmọ̀ kọjá lọ sí. ẹ máa pé dáná lọ ni o. ìdè eégún náà lèmi pa. ẹ̀yin mélòó lẹ máa lọ? àwọn tó 15. 15. tàbí jù bẹ́ẹ̀ lọ. àwọn obìnrin mi ń bàtà mi àwọn ọmọọṣẹ́ mi bá a ṣe máa kiri nu. èmi ni mo gbé eégún wọn kí gbogbo àgbáyé. ní gbogbo àgbáyé náà ṣẹ̀ṣẹ̀. bẹ́ẹ̀ ni so ìjó eégún mo jó mi dé Cameroon mo pidán bẹ mo pidán Níjẹ̀ wọn ọmọ tí jẹ eégún bẹ mo pidán lọ Abidjan mo lọ Abidjan Monrovia Sierra Leone ẹdí Sierra Leone gbogbo ẹni mo pidán dé lọ mo pidán lọ ilẹ̀ Haúsá tẹ dé Maiduguri tẹ dé Jos tẹ dé Kano gbogbo ibẹ̀ yẹn tẹ dé Pemba bẹ́ẹ̀ ni mo lọ ilẹ̀ Ìgbò bí kọjá Enugu mo fi dé Bándìrì ìlú yìí Cameroon tí wọ́n gbé mọ́tò Chad bẹ́ẹ̀ ni mo gbé dáadé àwọn Bakassi mo bẹ̀ yẹn ni mo gbé dáadé mi ò ní iṣẹ́ méjì tẹ́mi ń ṣe ju kí n gbé dá kí n sọ. ẹ lóko ara o lódò. eégún lèmi máa ń ṣe mo lóko gan mo lóko fúnra ara mi mo lọ mọ̀kọ ọ̀nà 3 mo mọ̀kọ sí mo lóko lẹ́lẹ́kúndé lẹ́gbẹ̀ẹ́ Fẹ̀tẹ̀dó. wọ́n máa Fẹ̀tẹ̀dó. mo àní mo lóko ń bẹ̀ mo pín dàgbà ń bẹ̀ ń bòrùn ọgbọ́n gbogbo bí mo dákọ̀ ní Fẹ̀tẹ̀dó. ọ̀rẹ́ mi lọ́jọba ń bẹ̀ tí àmì yìí ló kú lọ́jọba ní Fẹ̀tẹ̀dó tó kù kẹ́hìn bíi méjì tó tún jẹ lẹ́yìn ọ̀rẹ́ mi ni bẹ́ẹ̀ ni Òkè Igbó so gbogbo bẹ̀yẹn ni mo tún pín dáadé tí mo lọ bẹ́ẹ̀ kò síbi tí mo pín dáadé kò sí ilẹ̀ Haúsá mo kọjá Jos bá dé Jos kò sí ìlú mi ilẹ̀ Haúsá pín dáadé bẹ́ẹ̀ tí Maiduguri dé Naija bá mo kó ń bẹ̀ yẹn mo wá bọ́ sọ́nà Kútọ́nù. ẹ tó dé Kútọ́nù. Kútọ́nù ìlú mi Ghana àkúnbẹ̀rù àmúṣọ́ kòrò kúnbẹ̀ bá Abidjan kó l'Abidjan bọ́ Monrovia mo bọ́ Sierra Leone mo ti bá lọ́nu mo tún pín dáadé bẹ̀ lẹ́yìn ìgbà náà tó a di pé à ń tẹ̀sẹ̀ ń ṣe mo ti ń jó ọkọ bàbá mi léṣe ó ti tá 70 ọdún. 70 years. mo ti ń jó ọkọ wọn torí 1961 ni bàbá mi kú. ó kọ́ bàbá yín jẹ́ ńgbà náà tẹ̀ ń jó ọkọ wọn. Ọ̀jẹ̀yẹmí Àjàǹgì. wọ́n ní òkú tó bá ti kú là ń pè léégún. bàbá mi lára elémèlé bàbá ní gbogbo ìgbà tẹ́ wá bẹ̀rẹ̀ sẹ́yìn kábíyèsí ṣé ẹ ní àwọn tẹ́ ẹ kọ́ níṣẹ́? tó pọ̀ tí wọ́n ti kú tí wọ́n ò sí mọ́ lónìí wọn náà tí mo kọ́ níṣẹ́ tó pọ̀ mo kọ́ Lálérè Ìfọ̀n níṣẹ́ mo kọ́ Sanni mo kọ́ níṣẹ́ Láìsí Gbàgbà mo kọ́ níṣẹ́ Kábíjọyè iṣẹ́ gbogbo wọn ti kú. gbogbo wọn ò sí lórí òkè pẹ̀lú. ọkọ Alímì iṣẹ́ Alímì Ìyọ̀dúdú kò ń ṣe wọn ti kú. tẹ bá wò dáadáa
bàbá tẹ bá wò dáadáa àṣepọ̀ wo ló wà láàrin yín àti Professor Pella? àṣepọ̀ ọ̀rẹ́ mi ni ṣùgbọ́n kì í ṣe pa súnmọ́ra wa. ọ̀rẹ́ mi ni ó mọ̀ mí dáadáa. ètò ṣẹlẹ̀ sí èmi gan mọ́ sọ fún wàhálà ẹ̀rí pé wàhálà ṣẹlẹ̀ sí ló fi kú ni. wàhálà wo ló ṣẹlẹ̀ sí Professor Pella? ọmọ sọ̀rọ̀ tá a lè sọ báyìí. ló ṣẹlẹ̀ sí wọn gbà yín. bàbá inú mi dùn torí pé mo mọ yín ìyá àgán sọ̀rọ̀ yín pé bàbá mi ń bẹ ní Pàṣà ẹ̀ ń sọ ní Ìpàṣà òní mo wá mọ kábíyèsí ọba Olúpàṣà of Ìpàṣà land. bàbá tẹ bá wò dáadáa kí náà ń pè ní ọba nílẹ̀ Yorùbá? ó níbi tí mo ń lọ o. mo mọ kí náà ń pè lọ́ba? tí wọ́n ń pè lọ́ba ọba ṣe nǹkan kékeré. bíi ti bò. ọba ló nílẹ̀. gbogbo tí jẹ́lẹ̀ láyé. ọba lé lórí. Ọlọ́run ọba ó fi àyè lẹ̀ fún ọba rẹ̀. ó ní òní aláṣẹ. lẹ́yìn òun aláṣẹ òun wá tó fa aláṣẹ sí orí ilẹ̀. inú ẹni ọjà aláṣẹ lọ́ba ló wà. gbogbo ohun tí bá ti ń bẹ́ẹ̀ lu ọba lónìí. bẹ́ẹ̀ ni wọ́n lọ́ba ló nílẹ̀. déédéé ibi tá a wà yìí orírun bàbá mi. bẹ́ẹ̀ ni. gbogbo olù tí ń bẹ lágbègbè abẹ́ Olúpàṣà ni wọ́n wà. ní gbogbo agbègbè lọ. bàtà ní Sùúrùlérè ni. nítorí pé nígbà bàbá tèmi ń bọ̀ ibi ni ọ̀tẹ̀dọ̀ sí. àrẹ̀sà méje ni wọ́n ṣe bí. so Oòduà ló sì bí bàbá mi. ọba tí wọ́n bí pamọ́ láṣẹ bí tóbi tó ṣe pé Oòduà ló bí. so níbi àrẹ̀sà méje ni wọ́n ṣe bí. ìjà àlàálẹ̀ Olúgbọ́n àtàrẹ̀sà ní kẹfì kò ń bí wọn tó lọ tẹ Àgọ́dìrẹ̀sà. Àgọ́dìrẹ̀sà. níbẹ̀ yẹn Ìrẹsà àkọ́kọ́ ni. Ìrẹsà àkọ́kọ́ ni. gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé tẹ ẹ bá dé tí wọ́n pẹ́lẹ́ Àrẹ̀sà níbi bàbá mi yà nù. Tífà Òjò Òdú ń bẹ. Tífà Òjò Òdú ń bẹ. ilé Àrẹ̀sà ń bẹ ní Mọ̀dẹ́kẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ti máa ń kí àwọn oríkì yẹn máa wọn yẹn lára nílùú wa tó pọ̀. bẹ́ẹ̀ ni bí ó bẹnu bẹ́ẹ̀ ni ẹ ti bí bá àmbẹ̀lẹ́là ti bí bàbá mu gbòòrò. ti Pẹ́dírò gbà. Pẹ́dírò bàbá. ọ̀rẹ́ mi nù. ẹ tún mọ Pẹ́dírò. mo mọ̀ bó ọ̀rẹ́ mi ni. òun ló fi mí jà pé nà. irú èèyàn wo ni Pẹ́dírò jẹ́ láti. èèyàn líle ni. èèyàn líle ni. kò sí bẹ́ẹ̀ máa ń fẹ́. kò sí Mọ̀dẹ́kẹ̀. èmi ọ̀rẹ́ rẹ̀ mi eléré rẹ̀ ni. Pẹ́dírò. èmi lè yẹn òun ló fi mí jà pé nà àgbáyé. àpẹnà àgbáyé. èmi ẹ̀ lájọ dá ìwáṣẹ̀ òtò òfẹ́ lẹ̀ nígbà tó ń Lábọ́sídé ń jà pé kí ló mú tó fi lè dá ìwáṣẹ̀ Ògbóni mi lẹ̀ lẹ́yìn òun. èmi mo ti parí ìjọ àárín Lábọ́sídé. èmi ẹ̀ lájọ bá lọ tá a fi dé gbogbo ilẹ̀ ojú omi lọ́hùn. ẹ àti Pẹ́dírò. èmi ẹ̀ ní gba wàhálà ṣẹlẹ̀. Akíntọ́lá kẹ́ni wọ́n pa wọn ṣe. èmi ẹ̀ ní o èmi mo dúró tì. èmi lélẹ́rè rẹ̀. nígbà náà. èmi lọ̀rẹ́ ẹ̀. bàbá ṣé èèyàn jẹ́jẹ́ ní jọba ńlẹ̀ Yorùbá ni àbí èèyàn tó jẹ́ ń tu. Ọlọ́run ní fi yàn jọ. ibi tí mò ń lọ rèé o ṣé látijọ́ olóògùn ní jọba bíi ti bò ẹ láyé wa. ẹ rọra o. mo ń gbọ́ iná bàbá. sọ́ọ̀rì mo ń gbọ́ iná bàbá. ẹ jókòó dáadáa kò ní ṣubú. àmín mo ń gbọ́ iná bàbá. yóò ní gbé ọ̀ṣun. àmín. Ọlọ́run ní fi yàn jọ yìí. kì í ṣe pé lágbájá lóògùn olówó láti fi joyè ẹni tó ọba jọba látọ̀nù ló ti jẹ́ wá. nígbà ọba dáyé ọwọ́ adé níjọ́ tí a bá bí ọba lágboolé kan wọn lè bí màmí ìmọ̀jọ́ náà
níjọ́ náà bá bí ọba lágboolé kan wọn lè bímọ mímọ̀ níjọ́ náà. orúkọ nìkan ni ó wáyé so ọlọ́run ní sì fi yàn àjọba ẹni ọwọ́ àjọba látọ̀run wá wọ́n ìgbà yàn bá ń dùn ẹni ọlọ́run fi jẹ látọ̀run ní ọjọba níbi tẹ́mi wá èmi ọmọ pé mi lè jọba ń bí mi mọ̀ rárá orí ọgọ́ta oyè mọ̀jẹ̀ àti mẹ́sàn-án kí n tó jọba. 60 oyè that is àti mẹ́sàn-án 69. ni mo jẹ. tí ò wá ti pọ̀ jù. wọ́n ń pè mí ní mo dùn ní a bá pé àwọn alárè torí inú gbogbo àwa tá à ń ṣeré pátá èmi ni mo súnmọ́ àwọn alárè tí a ń ṣe jù. Sunny Adé. ẹ mọ̀ kí Sunny Adé. mo jù lọ lọ́jọ́ orí. dáadáa. Ebenezer Obey. ẹ tún mọ Ebenezer Obey. ọ̀rẹ́ mi la Haruna Ṣọlá ọ̀rẹ́ mi ni Yusuf. Haruna Ṣọlá. Yusuf. Yusuf Ọlátúnjí. ẹ tún mọ Yusuf Ọlátúnjí. wọn wá sí ma àwa àwọn tá a jọ jẹ́ irọ́ kò sáwà nìyẹn so àti ìgàlímù jẹkàìbà ọmọ mi ní àlá ọmọ wúrà. ọmọ yín nìyẹn Anígilájé. wá sóògùn lọ́dọ̀ mi. irọ́ ni o. àní ń pa. bíi ti bò ó ìbúrò kò lóògùn gan làwọn gan láti ilẹ̀ ni. rárá o nígbà tí mo ń ṣeré lẹ́kọ̀ọ́ ní sí lọ́dọ̀ Símbí Ọlọ́sùn. lọ́dọ̀ Símbí Ọlọ́sùn. òun wà tí ń sọ máa ta. ní Anígilájé. bẹ́ẹ̀ ni. ẹyẹ tó jó pé jó lẹ́gbẹ̀ẹ́ bàbá mi. tún ti máa mú tí mọ́tò bá lọ yé yóò dùn. so à ń fúnni ṣe yóò máa fúnni bá a ṣàwàdà ọmọ kékeré ni. ní Anígilájé kí ló kọ́ tán jẹ́ gan-an Àyìnlá Ọmọwúrà wọn àti máa já Àyìnlá Ọmọwúrà gbà mí. Àyìnlá ni a sọ máa sọ lọ Àyìnlá. wúrà ńlá nìyá rẹ̀ jẹ́. wúrà ńlá ọkàn bá ń fèrè ọkàn máa ń forí ṣàwàdà lásán ni. wọ́n máa ṣe mọ́tò bá ń lọ báyìí ẹnu gbọ́rọ̀ gbangba ni o. ìṣòro ọkọ. gbogbo àwọn èèyàn tiẹ̀ ti sọ yẹn gan sórí social media ibi tẹ́ ẹ ti mọ̀ wọ́n nìyẹn. bẹ́ẹ̀ ni wọ́n wá pẹ́ lọ́wọ́ àwọn nǹkan wa èmi sì máa lọ ṣeré èmi ò wá sún mọ́mọ́ Símbí Ọlọ́sùn ti kú òun ọmọ mi wá ní ẹjọ́ pàdé ọmọ mi tó kú pòfẹ́sọ̀ àdàlàmàdà ńlá wọ́n wá jọ pàdé Abẹ́òkúta ìgbà tí yẹn ń ṣeré lọ́dọ̀ ìyàwó ẹ̀ so lọ wá ní bóòlì ó ti kẹ́ Àlá Ọmọwúrà ní gbogbo àti à ń ṣeré pátákó sẹ́ńlẹ̀ náà wà Àlá Ọmọwúrà ní ojú agbo kò sí ẹ̀ ń sì ní dúkìá rẹ̀ ò sí. inú eléré. bẹ́ẹ̀ni eléré mo ní ìdọ́dọ̀ ìta ní mọ̀mọ́ ní ìta ní mi sí èèfù. lẹ́yìn Fẹlá nìkan lè rí bẹ́ẹ̀. Fẹlá ní Kúlápó ìyá rẹ̀ lé mi ò ṣeré fún rí. Fúnmiláyọ̀ Lásán Kútì. fẹ́ǹfẹ́ lábàwọ̀ ọ̀dàrọ̀ mi dànà. ọ̀rọ̀ yín dànà bàbá kábíyèsí ọ̀rọ̀ mi dànà. ṣẹ́jú mi ní bàbá Adésọjí fi joyè. bẹ́ẹ̀ ni 1930 mo ti ń ṣoògùn. bàbá Adésọjí dẹ̀ jẹ́ oyè 1930. ṣẹ́jú mi ní a fi jẹ gọ́fìnà. èmi mo ṣeré fún èmi mọ́tàkìtì fún n kò jẹ́ Àlá ọmọ Adékùnbí Ìpẹ̀tù Adé ní àwọ̀ ọmọ Kẹ̀bẹ́. Adé ní ká wò. Ìpẹ̀tù ni a ti bí ìyá rẹ̀. ní kábíyèsí Adérẹ̀mí. Ìpẹ̀tù ni a ti bí ìyá rẹ̀. lẹ́gbẹ̀ẹ́ ilé ẹlẹ́yẹ ní Ìpẹ̀tù. bàbá ọjọ́ yóò dalẹ̀ dáadáa. ṣe rí bá a ti ń ṣe kì í ṣàwa náà àkọọ́lẹ̀ ni kò sí bá a retí ní ìsìn
ká jẹun ká kírun ká kú lọ́kàn kí ni èèyàn tó ń wá mọ́ kò sí. bàbá tẹ́ bá wò dáadáa lórí ọ̀rọ̀ báwọn ajínigbé ṣe ń jíyàn gbé nílẹ̀ Yorùbá kí lẹ rí sọ sí. mo rí 10 sọ sí. bíi ti bò ó. 25 wọ́n gan tó jókòó ò ní dára dúró. bíi ti bò ó. ní gbé ọ̀nà ọ̀sùn ògùn ni. bàbá. àwọn tí a ń ṣe wọn ń wá dọ̀ mi tí wọ́n lókun lè yìí. mọ́mọ́. tí a ń wá. ẹni tó júwe yín fún wa wá sọ́dọ̀ yín ni. wọn ìgbógun àgbẹ̀dẹ. bíi ti bò ó bàbá. wọ́n wà ṣe ní ìsìn ìmínú kò pé déèyàn ti wuli ó ṣe tó èmi lọ́ọ́ máa gbé o. láìláì. òkúta sínú. nbẹ lu èbò. nbẹ nbàdàn. nbẹ lẹ́kọ̀ọ́. nbẹ mọ̀dẹ́kẹ́. kò síbi tí kí ló sọ ó gbókúta. gbé. ó dé jọ àbá gbókúta kó tó rà wá gbé. bíi ti bó kábíyèsí torí pé mo rí pé yàtọ̀ ní gbogbo ọba ilẹ̀ Yorùbá. Ọlọ́run ni kì í ṣe mí àtàṣájú ẹ̀dá náà màmá. bàbá méjì lẹ kó pọ̀. Ọlọ́run ni. ẹ kó ṣẹ̀ṣe ẹ kó mùsùlùmí. tọ́pọ̀ jù ni. kí ló dé. n tó dé pọ̀. èmi ò pọ́tọ̀ ọ̀tọ̀ níṣẹ́ wọn ni. rárá o. bíi ti bò ó. ní ìsinmi ẹni tó lọ ń dá ní gbogbo ń tà ń ṣe pátá kò sẹ́ni ọ̀dọ̀ Ọlọ́run. bẹ́ẹ̀ ni. Ọlọ́run ló dá ṣáájú ẹ̀dá màmá. Ọlọ́run ló dá kiri ó tún sọ̀rọ̀ náà Bíbélì pé Jésù Kristi àyànfẹ́ ọmọ mi. ẹni tínú mi dùn sí. tínú mi dùn sí. ìní kò pọ̀ wọn pa o kò yọ̀ǹda kú fún rárá. Ọlọ́run ló dé eégún lọ́dọ̀sùn lọ́dáfá lódògùn lọ́dá gbogbo nǹkan tí ń bẹ ní ayé. so bó lè yàn wá ṣe ní bẹ̀rù ẹni tó dá gbogbo nǹkan. bẹ́ẹ̀ ni. tá a pè ń tọ́ lọ ń dá là máa bẹ̀rù. bàbá ẹ bẹ̀rù ajínigbé. wọn bẹ kẹ ńgbà tí wọn lè dé bí mo wà. mo jẹ́rìí yín. àìgbógun àgbẹ̀dẹ. àìgbógun àgbẹ̀dẹ. wọn ò ní gbé mi. bàbá ẹ mọ nǹkan tí ó ń yà mí lẹ́nu kábíyèsí ọ̀pọ̀lọpọ̀ kábíyèsí mi nílẹ̀ Yorùbá èmi nínú kọ́ gbàyàwó ń yàwó èmi nínú pé kí ipò tí ọ̀tọ̀ sí ọfà gidi débẹ̀ èmi rò pé ń bá ti jọba ó gbọ́dọ̀ mọ rówó sóògùn èmi ọmọ ògùn kò lóògùn bíi ti bò. kò sẹ́ni tí ò lóògùn. bíi ti bò. tolúkàlùkù lọ yàtọ̀ ìran bàbá tèmi ní ìṣòògùn àtọ̀lẹ̀dọ́lẹ̀ bàbá tèmi olóògùn ni wọn. bẹ́ẹ̀ ni so níjọ́ tí a ti ń bẹ láyé kò sí ẹni tó pé òun gbọ́ Oòduà ń dìrí Oòduà ló gbé mi. torí ọmọ tó bí Oòduà ló bí ẹ̀yin. bẹ́ẹ̀ ni àṣẹbí ọmọ tí wọ́n bí pamọ́ tí wọ́n ṣàlejò ẹ̀ tí wọ́n fi bí ní dáṣẹbí lọtẹlẹ ìlú gbogbo àti ń bẹ lágbègbè pátá bẹ́ẹ̀ ni abẹ́ rẹ̀ sọ. lẹ́yìn náà ni wípé kò sọ́ba tí í ṣoògùn kò sọ́ba tí í pé nǹkan ìlú ọmọ bàjẹ́ yóò pé kó ọmọ bàjẹ́ lórí ìrun ni. ìjọ tí a ti ń jọba ńlẹ̀ mi ìjẹ́rú mi bí ti bò. gbogbo ọ̀nà ni lọ́nà wọn ò sì tún lè jẹ́rú mi mẹ́ta. lọ́nà wo bàbá. gbogbo ọ̀nà ni. ṣé ní tó oògùn àti ní tagbára. àtòògùn àtagbára àtòwó àtẹ̀yàn mímọ̀ àti gbogbo téèyàn ní. ọba tèmi jẹ ní èmi ò dú wọn fi bẹ èmi ni. wọ́n mú wá ni. wọ́n mú wá ni eléyìí àbúrò ẹ̀ la fà kalẹ̀ pé yóò jọba. kì í sẹ́yìn gan-an. ara o èmi lọ́kàn ẹ̀kẹrin tí ọkàn mi lè. tẹ́ ẹ yẹ. mo ní ìjẹ torí wípé ipò tí Ọlọ́run gbé mi sí ọ̀pọ̀ jù. ọkọ̀ ga ju pé kẹ́ tó wá jókòó lé lọ. kí n tó jọba àtọba tẹ́lẹ̀ ni mí. nínú gbogbo ibi tí mo gbé dé àwọn babaláwo mi wọ́n wá sọ̀sọ̀kúsọ ní ìfún mi mo dá wọn jàǹkadì o. bí ti bò bàbá. wọ́n ní mò ń kírun. náà babaláwo nù.
àwọn tí mo joyè lé lórí tó ṣe pé ọkọ mi ní wọ́n fi ń ọkọ mi àti má pé mi ò kọ lọ náà fi ń gbéra. bẹ̀rẹ̀ pé mo lórí wa ni àwọn yẹn ní dákọ̀ wọn ẹ má dàpọ̀ wá ẹnìkan. sí kíni wọ́n wá bá mi ní mo ti ń kírun wọ́n wá lọ sọ fún wọn wọ́n lọ sọ ń bàdàn wọ́n lọ sọ lóṣogbo wọ́n sọ pé bẹ́ẹ̀ bá rí bàbá Jàǹgìlá bàbá mà ti ń kírun wọ́n ní rọrùn wọ́n á bá mi bí mo dẹ̀ sọ ẹran mọ́lẹ̀ ẹran ti wà yẹn náà ni ẹran ti wà tá a sún mọ́lẹ̀ mọ́lẹ̀ ni torí mi wà mọ́lẹ̀ ràn wọ́n wá kiri mi bàbá dókòó wọ́n wá bá mi jà ní o. ọmọ wọn múra àjà wa ni. wọ́n wá jókòó èmi sì ń kírun lọ́wọ́ mi rẹ̀ lè fi Ọlọ́run lẹ̀ kí n pé wọ́n dá yẹn lọ. láìláì kò jọra wọn. àkírun tán wọ́n bá lọ bá wọn sáwọn eléyìí bí wọ́n wà ń bàdàn wọ́n rẹ̀ ṣẹ̀ṣẹ̀ jóyè ni ọ̀rọ̀ tí ń rẹ̀ tọ́dún 13 ọdún 14 ní torí inú àti àwa ní àjọ wa ń gbà náà láti Òṣogbo láti wá látẹ̀yìn wọ́n ti kú inú wọn lè Sùlékè wà. Èṣùlékè ó ti kú. ọ̀rẹ́ mi ni. ẹ tó mú Èṣùlékè ọ̀dà àbáwọn lóṣogbo lóṣogbo. baálé èṣù eégún rẹ̀ tọ́jà tó yìnbọn máa yàn èmi ni mo jẹ́ ọ̀pá ní ìjẹ́ ọlú ẹ̀wọ̀n. kò sí tí ó le tí wọ́n bá ti pé nǹkan ṣẹlẹ̀ níbi ìṣẹ̀ṣe o pé jáde ni wọ́n bẹ̀rẹ̀ pé Jàǹgìlá wa èmi sì yẹrí o. bàbá kò sí nǹkan tó lè dé ẹ̀ ní yẹrí kò sí nǹkan kan tó lè bà yín lẹ́rù. rárá o. bíi ti bó bàbá. Gbàjágbé wá sífẹ̀. Ajágbe mọ́kànfẹ̀ rí. bẹ́ẹ̀ ni ọwọ́ aka gbogbo wọn mọ́lé àìsàn kọlà Mọ̀dẹ́kẹ́ lọ bẹ̀rẹ̀ sí ní ṣe pé wọ́n bá rán ní ṣe mi kò sí tó lè tẹ́ pé mi ò nígbà Àjàfẹ́ àti Mọ̀dẹ́kẹ́ wọ́n rán ní sí mi elépo nírò lọ́wọ́ ẹ̀bá mi. obìnrin ìyálépo nírò ẹ tún mọ̀ wọn. bàbá ẹ̀ lọ́rẹ́ ẹ̀ ní máa fún ọmọ láǹgìdì lọ́mú. kábíyèsí ẹ máa sọ̀rọ̀ yín lọ ẹ máa sọ̀rọ̀ lọ lórí gbogbo àwọn nǹkan tí mo rò pé ẹ lè mọ̀ gbogbo ẹ lẹ́mọ̀ ẹ máa sọ̀rọ̀ yín lọ. wọ́n máa jù ní. ẹ tún mọ̀ lẹ́kọ̀ọ́ nírò. kábíyèsí ẹ máa sọ̀rọ̀ yín lọ. ẹ wá bàbá mi wọ́n ní mò ń kírun wọ́n á kírun tán wọ́n aago 4 wọ́n mú ní ọgbàgà fún wọn ní abẹ́gi. wọ́n jókòó abáde jáde sí wọn lọ bá wọn. ẹ̀lẹ́ o ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta o wọ́n ní kábíyèsí nítorí fi yé kéèyàn ọmọ ọba ń bẹ nílẹ̀ tònítọ́nà kò sí tọ́tọ́ bá ọmọ ọba tí ọba máa bẹ lọ́n kó wọn jọba ọmọ àlè ni. ọmọ àlè ni kí ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀ kábíyèsí. kí lọ́ba tó lónìí. kò sí. bí Tinubu bá délé yóò wálé náà ni yóò dọ̀bálẹ̀. èyí sì kàlù bẹ́ẹ̀ sí Tinubu nù gbàǹgbà mọ́ lọ Èkó òun ló mú so bí nǹkan ti wà téèyàn pé abáwọn abá mi bí ká tí mo lọ wọn ní níbi tẹ bá dé níbi tí wọn ní mo fi àwọn ẹsẹ̀ sí. láwọn ọba tán wá àwọn oníṣẹ̀ṣe tán wá. ní mi fi ṣẹ̀ṣẹ̀ kí ni mo ṣe wọn ní mò ń kírun wọn ní aṣọ fáwọn wọn náà pé ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà àwọn òde àwọn bá bẹ́ẹ̀ náà ní pé wọ́n sábẹ́rẹ̀ sí máa sọ fún mi torí pé mi náà fi joyè ní ṣe ń kówé oyè yín wá. Balùfẹ́ kẹ́ ẹ máa lọ Balùfẹ́ kọ́ olórí gbogbo ìṣẹ̀ṣe yàtọ̀ fún Ọ̀yọ́ àti Òṣogbo àti ní ìwé rẹ̀ ń bẹ lé o. So ní àwa ní à nígbà tí mo lọ lé Àràbà Fáyẹmí ní a fi mi jẹ. ẹlẹ́bìrú bọ ẹ tó mọ̀
ọ̀rẹ́ ilé yìí ni. ọmọ yín ni Fáyẹmí Ẹlẹ́bùrú bọ ọ̀rẹ́ ọmọ yín. ọmọ mi ni ibẹ̀ láyé kò kú o. So èmi sì méjì lèmi ò ṣe rí láyé, ní ṣe tí mo tó, ní ṣe tí mo jù lọ. Nígbà tí mo máa rẹ̀ kò ní ṣe kíni, kò ní tẹ́. So wọ́n lásọ báyẹn, wọ́n ní pé wọ́n gbà mí ní mo sì lọ Ìbàdàn. Kábíyèsí náà ni a ké fún mi. Ibi tó bá ti yàtọ̀ fún gbogbo kínú. Báàrin ṣe rí nù. Bí mo ti dé orí ọ́fíìsì àmọ́ tí a jọba ńlẹ̀ yìí. Ẹ wo bí mo dojúkọ. Ṣé ẹ máa pè ní ogbónú? Bẹ́ẹ̀ni. Bọ́lọ̀ ń bá ti dá yẹn sí. Èèyàn ọgbà. Ṣé Ìbàdàn a máa sọkò? Ara wọn. Bọ́dẹ̀kẹ́ a máa sọkò? Ara wọn. Ifẹ̀ a máa sọkò? Ara wọn. Ìlọrin a máa sọkò? Ara. Ògbómọ̀ṣọ́ oko ni? Ara. Oko ń fán? Ara wọn. Oko ń lóbi? Ara wọn. Ibi èmi wà oko ni. Kí ló dé tẹ̀mí pẹ̀lú oko? Ibi yìí soko. Ṣé bí gbogbo òlù ti rí jẹ́? Gbogbo àgbáyé náà wà á rí wa báyìí. Títí ń bọ̀. Mo mọ ṣùgbọ́n táìmù tá a wà ẹ̀kọ́ ti rí lèmi ń sọ yẹn. Wọ́n mọ̀ pé gómìnà Adélékè gan ò ní dá lójú wò. Iná yìí lọ́fà àgàtẹ́rí tẹ́ fi jókòó yìí. Gómìnà Adélékè ló ṣe. Jackson. Àti gbákejì ẹ bẹ́ẹ̀ ni. Ó tó débí. Débi bó wá wá bí ni. Ní gómìnà Ọ̀ṣun. Ìmọ̀lẹ̀ nù. Kọ́lá Ògúnwùsì. Ògúnwùsì bẹ́ẹ̀ ni. Ìgbákejì ẹ. Ọmọ Ilé Ifẹ̀ ni. Àlọ́mọ mi. Ọmọ yín ni. Òun lọ kánkú mo fẹ́ sani fásirì ọdún mélòó lónìí oko àga ìwà rẹ̀ wọ́n. Orí Kọ́lá Ògúnwùsì mo ti fún lóyè nílùú yìí. Ọmọ mi ni. Gọ́fìnà sínú bàbá rẹ̀ ọ̀rẹ́ mi ni. Ní gómìnà tó wà bẹ́ẹ̀ báyìí. Bàbá Adélékè. Adélékè. Ọ̀rẹ́ mi ni Balógun. Ọ̀fẹ́dẹ́láńdì. Orí ọ́fíìsì àmì láti dìbò sẹ́nítọ̀ tiẹ̀ lọ. Tí bàbá jẹ́ ń gbà yẹn. Bẹ́ẹ̀ni. Torí kòkó ni wọ́n ń tà ń gbà ní oníkòkó ni wọ́n. Mo léèyàn mi ni mo ní Balógun. Màmá wọn Yíbò ni màmá ìyàwó rẹ̀ mú ọ̀gá Dubai lọ. Ọmọ àwádọ́ mi Ìyá Síákà. Ìyá Síákà. Màlájà Síákà gọ́fìnà. Síákà Adétúnjì Adélékè Ìyá Síákà. Bàbá ṣé tòun ní máa pàtàkì jẹ́ ń bí lónìí báyìí? Ó ti rí nù ẹni lọ́ bá sì pé òrí bẹ́ẹ̀ kọjáde sí. Kọjáde ta bí kì í ṣe Ìyá Síákà mọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun dá sí pọ̀. Èèyàn dáadọ́ ọmọ mi ni kì í ṣàbúrò mi. Àbúrò bò ó. Ọmọ mi ni. Àbúrò bò ó. Ọmọ mi ni èèyàn dáadé èèyàn rí ni. Wọ́n mọ̀ pé ètò yìí yọ bí ò tiẹ̀ dọ́dọ̀ gómìnà yọ ka àwọn tó súnmọ́ wọn lára. Mo mọ̀ pé ara máa ta wọ́n pa láti lè bá Ṣèyí Mákindé sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ títì. Má tiẹ̀ lọ bẹ̀. A gbọ́dọ̀ débẹ̀. Ọmọ yẹn dẹ́fì yẹn lọ bẹ̀. Kọ́lá lọ bẹ̀. Nígbà tí ń wáyé lọ́wọ́ á ní bóòlù ọ̀nà yìí ti rí mo ní gbọ́dọ̀ ọ̀dẹ̀ lọ́ọ̀dọ̀ ẹ̀. Ṣùgbọ́n nígbà tí èkó ń tọ́ sọ mi fẹ́ sọ lórí afẹ́fẹ́. Ẹ má sọ lórí afẹ́fẹ́. Pé gbákejì gọ́fìnà tí kò ṣe bákan. Ẹja ṣe báyìí bàbá èmi mọ̀ wípé láìpẹ́ láì jìnnà ètò wọn ń pè kíní kan ní dividends of democracy ẹ̀tọ́ àti adùn òṣèlú yóò débí. Tó bá wá débí yóò tó múná wọ̀lú yìí torí mo rí i pé kì í ṣe pé ìlú yìí níná ẹ ti lè níná rí ẹ ní rí mo mọ̀ pé ojú ọ̀nà ọ̀wọ̀ bí ojú ayé yín sì ni o kì í sẹ́yìn yín o. Gbogbo ètìtì ẹ̀mẹ́mẹ́ kò sí tẹ́lẹ̀ ẹ̀mẹ́ ní bàbọ̀dé náà ni bàbá bẹ̀rẹ̀ sí ṣe. Sólà ni a fi mú sólà dé ibi. Ok ọmọ yín tún ni Àlàó Kálà nípínlẹ̀ Ọ̀yọ́ ọmọ Ògbómọ̀ṣọ́. Oyinlọ́lá Ọ̀ṣun náà ọmọ bàbá náà tún ni kò tiẹ̀ ti dáa mo mọ̀ wípé àwọn tá à ń sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa gbọ́. Agídí máa lájà. Agídí.
ẹ̀yọ̀nú jẹ́ nǹkan tó jẹ́ pé everybody ló gbọ́dọ̀ ní lára. Tó bá wá nídìí oògùn ẹ̀yọ̀nú everybody ló gbọ́dọ̀ ní. Kò ní pé báyà pé mo jẹ́ Kristẹni mo jẹ́ Mùsùlùmí oníṣẹ̀ṣe ni. Torí ẹ̀yọ̀nú yẹn ló máa jẹ́ kí gbogbo nǹkan máa rọrùn fún ẹ̀dá. Wàá máa lò ó. Tó bá wá nílò rẹ̀ pè mí o. Tó bá sọ pé kí babaláwo bẹ́ẹ̀ ṣe kán bá lọ gba owó tí ò yẹ ká gbà lọ́wọ́ ẹ̀ á pa ẹ́ lára o. Pè mí. Now àwọn nǹkan kan wà tó jẹ́ pé èèyàn aráàlú òyìnbó nílò. Àkọ́kọ́ rẹ̀ ní ẹ̀yọ̀nú. Ẹlẹ́ẹ̀kejì ó ní oògùn ọ̀wọ̀ tó dájú. Wọ́n pe kinní kan ní ọ̀wọ̀ tó dájú. Ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ nílò rẹ̀. Ẹ̀yọ̀nú, ọ̀wọ̀ tó dájú àti atúdè. Ṣé rí atúdè yẹn? Pàápàá jùlọ ìwọ tó ti wà nílùú òyìnbó tipẹ́tipẹ́. Tó bá ní atúdè, tó bá ń wẹ àwọn ọṣẹ atúdè yẹn, gbogbo nǹkan tán bá fi dì ọ́ tàbí tí wọ́n bá jẹ́ nǹkan ìṣòro yóò ti mọ yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí tó jẹ́ pé àwọn náà ti wà ní ìhà láì wípé à ń lo ẹ̀yọ̀nú, à ń lo atúdè, à ń lo ọ̀wọ̀ yóò ti mọ yé wọn bí kíní ẹ̀ ṣe pàtàkì tó. Bó ṣe pàtàkì tó yóò ti mọ yé wọn. Now ìwọ tó bá wà nílùú òyìnbó o gbọ́dọ̀ lo ẹ̀yọ̀nú, o gbọ́dọ̀ lo atúdè, o dẹ̀ gbọ́dọ̀ lo ọ̀wọ̀ tó dájú sẹ́yà ara. Bẹ́ẹ̀ ni ẹ̀yọ̀nú, atúdè àti ọ̀wọ̀ tó dájú sára. Pè mí. Mo máa ń gba owó consultation ṣùgbọ́n mo mọ̀ wípé kò sẹ́ni kankan tó pè mí tí mo send nǹkan sí nílùú òyìnbó tí ò rí pàṣẹ rẹ̀ nínú ayé rẹ̀. Torí wípé ibi tẹ́mi yóò ti bẹ́ẹ̀ mú yóò yàtọ̀ sí ibi tí wo ti mú. Yóò mọ dùn mọ́ wa, yóò mọ korò máwọn ta wa. Wípé afẹ́fẹ́ ìjọba yóò làbí kọjá. Mo sì mọ̀ pé ilẹ̀ wà tí wọ́n fi lè ṣe oríṣiríṣi nǹkan. Bàbá ọba ló nílẹ̀. Ilẹ̀ wà tí wọ́n fi ṣe oríṣiríṣi nǹkan. Tán bá gbé wá àṣùgbọ́n ẹlẹ́tùn á rí i pé ìlú ọ̀wà bí tuntun. Ṣẹ́rí Ṣèyí Mákindé tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ etí tí wọn náà ò di ojú wọn ò sì fọ́. Wọ́n ní gbogbo nǹkan tí ń lọ. Ìgbà mi àmọ́ àtọ́yẹ́ pé omi àmọ́ ọ̀pọ̀jọ́ kà lọ. Ìdààmú ni. Níbi pé adìẹ àwọn gómìnà yẹn náà adìẹ wọn máa làágùn. Ìyẹ́ wọn ni ìyẹ́ nìjẹ́ kí wọ́n mọ̀. Tábàtì ẹni ká sọ nípa gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ dáhùn gbogbo bí kíbi tẹ́ bá ti ń wo ètò ìkànnì Yorùbá Online TV èmi Kọ́lá Aláwọ̀dére o. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ bá tó wá ní nǹkan tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ṣe fún ìpínlẹ̀ Ọ̀ṣun tó bá ní pé kò dáa làwọn fẹ́ sọ pé kò gbọdọ̀ lo ẹlẹ́ẹ̀kejì kẹ́nìyàn jáde ìta kó wá ṣàlàyé nǹkan tó ṣe tí ò dáa. Torí sójú ọ̀nà la fẹ́ sọ ní Iléṣà ni, sójú ọ̀nà la fẹ́ sọ lẹ́dẹ̀mọ̀pọ̀ ni, sójú ọ̀nà la fẹ́ sọ káàkiri gbogbo nípínlẹ̀ Ọ̀ṣun ni. Gómìnà tó bá fẹ́ wọlé irun campaign o èmi kàn sọ ni o gómìnà tó bá fẹ́ wọlé nípínlẹ̀ Ọ̀ṣun tí ó tún wá bẹ́ta Jackson Adémọ́lá Nurudeen Adeleke kó wá ṣàlàyé nǹkan tó fẹ́ ṣe tó fẹ́ fi bẹ́ta ẹ̀ bóyá òun fẹ́ ṣe ná yóò máa tanra wọn jẹ. Ẹ tó wò ìpínlẹ̀ míì làwọn àtàtì ń ròyìn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Bàbá kí náà ń pè lóògùn? Ẹ má bínú pé mo pe oògùn mo mọ̀ pé nǹkan tó gùn ni. tó gùn lẹ́ ń pè lóògùn. Ẹni tí ọba mẹ́kẹ́ ọba sì mú oògùn. Yóò mọ̀ pé lẹ́fọ̀. Oògùn bẹ Ọlọ́run má jẹ́ àríjà oògùn. Àṣẹ. Má jẹ́ àríjà oògùn. Àṣẹ. Ẹni tó bá tọ̀ wò lọ́wọ́ mọ̀ pé iye ọdún. Àwọn kan lóògùn ìṣiṣẹ́ lára wọn. Wọn ò rí bẹ́ẹ̀. Wọn ò rí bẹ́ẹ̀. Àwa táwa ń sọ̀rọ̀ yìí táwa fi yàtọ̀ pọ̀ inú olóògùn. Bí ti bọ̀. Ẹ ṣe èmi tí mo jókòó inú ẹgbẹ́ àjẹ́ ni mo wà, inú ẹgbẹ́ èmèrè ni mo wà. Kò sí bàjẹ́ tí wulẹ̀ tó nílùú tí ẹ délùú èbó tí wọ́n gbọ́dọ̀ máa ṣe pàdé láago kan lọ́dún èmi lásù. Àbí báwo tá a bá lọ bẹ́ẹ̀ kọ̀ dáa ká gbé jùlẹ̀. Kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹ jẹ́ mọ́mọ́ sí o. Èṣù ní rẹ̀yìn ẹni ó rí. Mọ́sálásí ní rẹ̀yìn tí ń kírun. Ẹ ti ń kírun bẹ́ẹ̀. Ṣọ́ọ̀ṣì ní rẹ̀yìn akọ̀wé. Kí ìgbàlẹ̀ ní rẹ̀yìn tí ń ṣe égún. Kì í ṣe pé mo wà ní ilé mi olóògùn ni mí. Bàbá Ẹ̀yìn sọ olóògùn ni mí.
n bá fẹ́ bọ́ ọjà ni mi ní sọ fún ọ màá sọ fún ọ pé ṣọ́ra rẹ mo fẹ́ bọ́ ọjà. ẹ sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni màá retí rẹ títí ijọ́ mẹ́jọ tó bá di ijọ́ kẹjọ tí n bá rí èmi náà ṣaagùn sí kọ̀dẹ́ntì lè ṣaagùn sí o àfẹ́ntì bá ń fẹ́ràn. afẹ́tẹ́ bá fẹ́ràn. bẹ́ẹ̀ ni yóò jẹ́ o. kò jẹ́ o. màá dán wò. ọ̀dẹ́ mi náà wò náà. ẹja nara wa lóògùn bóògùn ọ̀jẹ́ o bóògùn ọ̀jẹ́ o ẹja nara wa lóògùn wò. bẹ́ẹ̀ ni ànígbà ajágbe wá jà mo dẹ́kẹ́ ìwé mọ̀ bẹ́ẹ̀ wọ́n wá pè mí tó tí wọ́n sọ oúnjẹ kọlá tí wọ́n ṣàìsùn lọ wá bẹ́ẹ̀. àìsùn eégún bàbá rántí òun wà ní mọ́sálásí jímọ̀. bẹ́ẹ̀ ni wọ́n wá tó gbogbo kinní ilẹ̀ báyìí ní abáni wọ́n wá bá mi láàgbèrè wọ́n wá pè mí ní nígbìyí o wọ́n wá pè mí ní pé ẹ̀rì pàjàngìlà wà. àjàngìlà. wọ́n wá pè mí ní èmi sì sá. ìṣàkùn. wọ́n bá pé wọ́n ṣe nǹkan nílùú yìí tíjà ń bẹ́ ń bẹ́ wúruwúru tán ọ̀rẹ́ ń bá pé àwọn ọba ní àbápọ̀ fẹ́rẹ̀ pàjàngìlà wa torí wọ́n lọ́rẹ̀ nù wọn. wọ́n sì ti mọ̀ pé ọlọ́run ló lóògùn kì í sẹ́yìn. àbáyé ti pọ̀ yánu ìjà yánu. ìsá kankan. rárá o. bẹ́yìn bọ́ bọ̀ bẹ́yìn bá rẹ̀ bẹ́yìn. bàbá òun gbà tí ì ṣe mí nìkan. mo rán ọmọ tí wọ́n jọ nínú ọmọ mi. yìí ti bó kí ló dé bàbá tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín nǹkan. máa ń sá. bàbá kí ló dé bá ń gbé kámẹ́rà sí bàbá ẹgbẹ́ ń sá. èmi ìṣàkùn. bàbá lẹ̀ ń sá. bí wọ́n ti pinnu kọ́lọ́dá wa náà tọ́jú. àṣẹ o bàbá ẹ tójú bẹ́ẹ̀ lọ la máa kíkanjú. bàbá. akíkanjú tó bá mọ̀ ìjà tí ọba mọ̀ sá. alága Àgbẹ̀kọ̀yà mo jẹ́ lọ́yọ̀. ẹ gbọ́dọ̀ sá mo jẹ́rìí yín tó bá ti já Àgbẹ̀kọ̀yà bàbá wọn lé sá. ọ̀la wọn náà. mọ́mọ́. èmi wọn la jọ dÁgbẹ̀kọ̀yà lẹ̀. láyé ìgbà náà. Adélabú la fi dálẹ̀. pẹ̀kẹ́lẹ́ mẹ́sìn. bẹ́ẹ̀ ni. kí ló dé. ẹ mọ̀ pé olú Adélabú ń bẹ ń bàdàn mọ́ ní Ìbàdàn ti tó lónìí. kò sí mọ́. òun lọ takúnú gbogbo lè yẹn dúdú pàdé tó mi lera. ṣojú mi ni. ṣe fún mi lẹ́yìn mi. ó sì kóṣù mẹ́fà tá a gbòmìnira Adélabú kú. ikú Adélabú ló mú la fi gbẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà lẹ̀. ẹni ọkọ̀ Adélabú àfi kí wọn ká mọ̀ ká. kó náà ń so kó náà ń so. tó fanu. bí wọn bá ìṣiṣẹ́ lẹ̀ yóò ṣe fọmọ ẹ̀. èmi wọn dájọ́ dálẹ̀. kò ń ṣe àbí kò ń jogún ẹ̀. èmi ìsá o. kò sí dáadáa fún èèyàn dáadáa ní àwọn. gbé mi kọjá ààyè mi o. wọn bá ti kọjá ààyè rẹ̀ ntí ọ̀yẹ́ ń rí èmi ò rí. bàbá nídìí iṣẹ́ ẹ̀ṣẹ̀ ṣe tẹ́ ẹ gbé dání ọ̀pọ̀lọpọ̀ àwọn kan bẹ nílùú òyìnbó tó jẹ́ wípé ẹlòmíín ó ti wà mẹ́tìlélógójì ọdún kó ra búlọ̀kù ẹyọ kan sí Nàìjíríà kó kọ́lé kó ra lẹ̀ bàbá ṣàtúnṣe wà ṣàtúnṣe irú ẹ̀ wà bàbá ẹni tó jẹ́ pé ó ti ń fa tipẹ́ tọwọ́ rí ò tó nǹkan ṣàtúnṣe wà. tó bá dé tàbí ẹran lè ṣe olóògùn lèmi ògùn tèmi iṣẹ́ rẹ̀ mú 50,000 wá èmi ìṣerú ẹ̀. mo ní ẹ máa bọ́rọ̀ yìí lọ ń ṣe yóò ti tẹ́ bá nírú pírọ́blẹ́mù báwọn àti àbẹ̀rẹ̀. tí wọ́n bá nírú ìṣòro báyẹn sí yóò ṣẹ́. ó ti sẹ́ni ọba ti lo ẹ̀ẹ́dẹ̀yàn wá inú fòfòfò ṣé na èmi ìbọ̀yàn lóògùn ẹlẹ́ lè fún adáfínà ní títí rárá o. kọ́ mọ bọ ni. kọ́ máa bọ̀ tàbí fowó ránṣẹ́ bàbá ìfún lóògùn bàbá péjọ mẹ́jọ ní tí ó rí bẹ́ẹ̀ bàbá fún mi ní 400,000 máa fún ní 800,000 padà. kọ́ wa gba tàwọn tó ẹ̀ padà. kọ́ lọ bò mí. lọ bò mí. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà mẹ́tọ́ yẹ pé ní ìwáwé ìgbélú tí ò rí ìgbélú. mo fún tọ́yẹmí ni ẹ fún mi láàṣẹ fún. tọ́yẹmí ni ẹ fún mi. àgbógbó ogun yẹn gún àfúrú.
ntọ́yẹmí ni ẹ fún mi àgbègbè àwòdì yàwòdì afáwòdì ntọ́yẹmí ni ẹ fún mi agbálẹ̀ ń yàlà àfúnlẹ̀ ń ràwé ntọ́yẹmí ni ẹ fún mi òwe àwọn ìyá àwọn afáwọn ẹ̀tù báyẹ̀ bá fún wa ntọ́yẹmí ọ̀jẹ̀lékè ni ẹ fún ó fún tí wọ́n gbélé lọ́wọ́ tó pọ̀ wọ́n rí bẹ́ẹ̀ yìí fún asọ̀kúndé ni ẹ̀rín gbogbo èèyàn ní lọ ní bẹ́ẹ̀ ni ibẹ̀ náà tẹ́ bá ní. àwọn kan wá sọ̀rọ̀ kan ojú yìí náà ní ṣe sọ wọ́n ní bàbá pé àgbà ti dé pẹ̀rá ìyá ti ṣoògùn mọ́. ní í ṣe wọn ní míì kí ẹ bá ti ń dún lánàá tí gbogbo wa ń jí kàdàkì gbogbo àtòrí tí wọ́n wá ebó orí pòògùn ni wọ́n wá sí wọ́n tún fẹ́ẹ̀ dé ní ìsìn. ó wà ní kábíyèsí oṣù wa máa ṣoògùn fáwọn èèyàn sọ̀rọ̀ ọ̀run. ṣé mò ń jogún ni àbí mò ń jó ni àbí mò ń iṣẹ́ àtàárọ̀. iṣẹ́ àtàárọ̀ ọjọ́. n kò ṣe pé tí mò ń ṣe mọ̀ láyé mi bí n pè dé eégún kí wọ́n béèrè lóògùn eléégún ní lóògùn. eléégún ní lóògùn. ìṣòògùn ọ̀sìn jẹ èèyàn sókún débi ọmọ rẹ̀ nìkan. ọ̀dà àwọn tí wọ́n wá ń sọ wípé oògùn bàbá àwọn tó wá ń sọ pé oògùn yìí ṣiṣẹ́ lára àwọn ń kọ́. èèyàn ó ṣàwọn àdéhùn òjì ó ṣiṣẹ́ ádàgò kan òru lágbìn wáyé àwọn àgbàlagbà wà má sọ wọ́n gbọ́n burúkú tí wọ́n fi ṣe lára wọ́n gbọ́n nù kò ṣe téèyàn ó ṣe tí ò ní mú. torí ọ̀pọ̀lọpọ̀ a máa sọ pé òun ti fi 1 million ṣoògùn kò ṣiṣẹ́ o mìíràn lóun ti fi 1.5 million ṣoògùn kò ṣiṣẹ́ bàbá ṣe ni wọ́n máa bọ̀ lọ́dọ̀ yín. wọ́n máa bọ̀ ọ̀dọ́ lọ́ni ọ̀dọ́ lọ́ni. ní wọ́n bá dé wọn ó fún ọ lábọ̀ tí wọ́n bá ṣoògùn fún wọn pé wọ́n ni wọ́n máa ṣe lórí tó bá yọ máa ṣe fún mi. mo ti ṣoògùn fún yàn tẹ́ni ó mú wá dọ̀ mi tí wọ́n ṣe ra màṣíìnì ọ̀kan nínú wọn lọ́mọ mi àbúrò mi Kàlájì Kàdúọ̀lá mẹ́nìkan wá dọ̀ mi oògùn wá dọ̀ mi ìyẹn ní ìgbà nǹkan kan ní ọ̀kà ló ń wò sóògùn fún tí ò rí bẹ́ẹ̀ ó wá mú wá dọ̀ mi ó wá ní bọ́ bá rí bẹ́ẹ̀ òun ti méèlì òun ọ̀ràn kárí Ọlọ́run ti kú àbúrò mi ọmọ ìyá mi pé kí ni mo ní ó lóun ti pé báyìí nù bá rí tó sóògùn fún báyìí mo ṣe ra màṣíìnì fún màṣíìnì ọ̀ní ìsìn bẹ lọ́wọ́ ọmọ rẹ̀ àṣìṣe mo ní tó ọba ti ṣe tó òògùn bá ti rí bẹ́ẹ̀ màṣíìnì tó ló gbé fún Káríọlá. mo bun. bẹ́ẹ̀ ni bó o sì yánu ní òun Aláàjì bá wáyé Aláàjì ló pọ̀ wọ́n gbé màṣíìnì fún mi òun ni wọ́n máa gbé fún kó ti kọ́ àbúrò mi ọ̀tún mo ní o gbé fún ọ mo ti pé tó bá rí bẹ́ẹ̀ ọjọ́ kejì ló pé màṣíìnì fún mo sì gbà lọ́rẹ̀. bàbá ǹjọ́ wo nínú yín dùn jùlọ láyé nídìí iṣẹ́ ẹ̀sẹ̀ sí kábíyèsí wọn tínú yín dùn jùlọ láyé nídìí iṣẹ́ ẹ̀sẹ̀ sí. níjọ́ mo ra mọ́tò gbé ti bò tí mo dàbí ìjà 1970 mo dàbí ìjà ọjọ́ kẹta tí mo dàbí ìjà mo ra mọ́tò. ọjọ́ kẹta tẹ dàbí ìjà lẹ ra mọ́tò. bẹ́ẹ̀ ni ìjọ náà nínú mi dùn láyé. ẹ ra mọ́tò rí láti ilẹ̀ mọ́ ẹ. rárá o 1961 sí 1962 ni mo kọ́lé Lágbèrè ilé àkọ́kọ́ kọ́lé láyé mi. ṣùgbọ́n gbà mo kọ́lé tán òkú mọ́tò kò sí wá sáré ẹ mọ̀ pé èèyàn ò ní dàgbà tó báyìí gbà náà tó wọn á ń jíjàdù ẹ wọn á nílò Abidjan wọn á pè mí l'Abidjan ìdíbẹ̀ bá kú déjọ́ kẹta tí mo débẹ̀ ni mo ra mọ́tò. irú mọ́tò wo lẹ là ń gbà náà. 505 kátà sùúrà ni. 505 lẹ́ra. 544. àwọn 504 yẹn. kátà tura elérò mẹ́jọ elérò méjì tó pọ̀ yẹn. wagon ni station wagon òun lẹ
níjọ́ tán gbedé lẹ bá rẹ́rìn mo ń bá wọn rí mo níjọ́ tán gbedé lẹ bá rẹ́rìn bẹ́ẹ̀ ni kò gbé air condition wá fáànù gbé wá èmi ò mọ ní jẹ́ mọ́ṣálà mọ́tò tuntun bẹ́ẹ̀ ni ní ẹgbẹ́ wa látàbí jẹun wá sí tí wọ́n sì rà kí gbé wá sí àgbèrè kò sí léegun tọrọ ọkọ̀ rí nígbà náà. 1970 61, 1970. lẹ kọ́kọ́ ra mọ́tò rí ọjọ́ nìyẹn nínú yín dùn jù lọ láyé. Ó dùn jù. Mo ní àwọn tí ń lẹ̀ báyìí lábí ìjà tí tọkọ mi ń bá ń bọ̀ báyìí bí ìgbà gómìnà ń bọ̀ ni àwọn ọmọ Yorùbá ni wọ́n tó sojú títì Ajágìlá ní ìgbà Ajágìlá ní ìgbà jọ́nà náà mẹ́dùn. Bàbá níjọ́ wo nínú yín bàjẹ́ jù lọ láyé nídìí iṣẹ́ ìṣẹ̀ṣe lọ́pọ̀ jù. bíi ti bò torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ wò yín wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ lára yín. So orun tó ju tèmi rí ọlọ́mọdé ojú. àṣẹ o. Ẹ̀ẹ̀mẹ́ta lèèyàn á sunkún. Ẹkún ìbànújẹ́. Ẹ̀ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta lèmi lásán sunkún. bíi ti bò. Mo sunkún àárọ̀. Mo sùn tọ̀sán. Mo sùn tálẹ́. Ọmọ mi kú. Obìnrin mi kú. Ojú mi rí. So ọmọ kú aya kú ojú yín tún rí. Bẹ́ẹ̀ ni. So ìjọ mo pidán ìjọ náà mo ń pidán tán báyìí lákìbá ọmọ tí mo gún tí ọmọ mi ti ń gbé lẹ́yìn nǹkan tó bá mi lẹ́mìí jẹ́ mẹ́ta ni tó pọ̀ jù. So eégún mi ń pidán tán báyìí tí mo jó tán lọ́tún. Ọ̀tún Èkìtì. Bẹ́ẹ̀ ni. Ẹ tún mọ̀ ọ̀tún ní Mọ̀bà. Mọ̀bà ni gógó ńkọ́. Gógó oyè ńkọ́. bẹ́ẹ̀ ni. Kọ̀sùn ńkọ́. Gbogbo àwọn ọ̀tún gbogbo àwọn ẹ̀tàn kí ló kọ ìlú bàbá Erímọ̀pé Èkìtì. bẹ́ẹ̀ tòsí náà. tòsí ní tá ti ń lo eégún kẹwẹ ẹlẹ́wẹ. wọ́n wá mú ọmọ ìjọ tán báyìí àkóńbẹ mò ń dé Ṣàòyè báyìí lọ́mọ tó jó gbogbo lókun. tí nǹkan kò ṣe. kò ṣe sílé mẹ́ta tó gbà àkósọ́wọ́ nínú mi. mo ti sin òkú ọmọ dájú tó rí ọba tí mo lọ pé dẹ́fún. ẹ̀yin àgbà àtijọ́. ọmọ ayé eléyìí wọ́n lọ ṣe ìnáwó lẹ́kọ̀ọ́ àti ìyá rẹ̀ bọ̀dá ọmọ kan bẹ ọ̀daràn mi sọ́jà làwọn ọmọ òbí máa rí láti bí ọgbọ̀n ọdún wá lóyún wọn bímọ ní wọn pè ìyàwó mi ìyá eléyìí tó dúkọ ẹ ọ̀daràn mi bímọ mo sì ṣiṣẹ́ kan gbà náà oògùn náà owó pọ̀. Lálẹ́ ọbẹ̀. Àbúrò ilé tí ẹ bílẹ̀ ojú mi rí bàbá. Mo ra àgbò ẹran méjì ni mo rà tá a fi ṣe ìnáwó ọmọ. Gba ní èdè bí ẹ tí ó ṣọ́ọ̀gùn lọ́wọ́ mi wọ́n ti dúró. Wà á ní ọmọ ẹgbọ́n mo gbà ní. Mo sì mú nǹkan gbà náà màmá mutí gan-an. Bàbá kò mú tí ń pọ̀ tí mo lò mú. So àti náà ni mo mọ́ ẹ̀. Àwọn náà ti tipẹ́ àwa kiri mọ́. Àwọn ń bọ̀ ayé. Mo ní kí wọ́n lọ kọlà fún ọmọ yẹn. À ń dáwó báyìí. Inú tójú mi tó bá lọ́kàn délé sọ́mu. Àbọ̀ ọmọ pé lóde. Bẹ́ẹ̀ ni. Àwa débẹ̀. Wọ́n gbọ́ ọmọ dáwó lọ́mọ bá dákú. Ọ̀rẹ́ mi dẹjọ́ ọlọ́mbà fọ̀rùn kẹ́ ọba jáde wọ́n ní ọmọ ọ̀rẹ́ rẹ̀ ọba fọmọ lóògùn láwọ ni ò sẹ́yìn. Mọ̀mọ́ bí wọ́n awó mọ́ wọn bẹ̀. Ọmọ ọba àgbà náà ni ọba lọ́mọ ń bá jì. Èmi sì ti wà ní Ìbàdàn tí mo kú o
wọ́n wá bá lọ́dọ̀ àbúrò mi jíra lọ àkọ́kọ́ rẹ̀. Nígbà tá a ṣe nù ní a ti gbọ́ máa ń dé ní a gbọ́ máa ń dá àgbẹ̀ ni ọ̀kejì lọ́mọ ń bá kú. Èmi ò ṣe máa kàn wá ń bọ̀ láàdáwó bá a dáwó nù. Àṣé Dẹ̀jọ́ ti gbọ́ pé ọmọ yẹn ti kú, ó ti kú. Wọ́n dẹ̀ ní ọmọ sọ fún mi o. Ìyàwó mi ti ń bẹ láwó, ìyẹn ti lọ sí àgbèrè náà rí pé náà ti ṣẹlẹ̀ náà bá Afọlábí tá a jọ lọ. Ọjọ́ pẹ́ o, náà bá kiri mà, náà bá ṣàṣe gbà délé nù. Wọ́n bá ìyá ilé yìí. Wọ́n bá tọrọ ọmọ rẹ̀ mú lọ́wọ́. Wọ́n sọ kínní wọn ní lọ́rùn. Náà bá ń pè é lẹ́ẹ̀kankan pé lórí wọn ní ọmọ yẹn kú. Sẹ́yìn tó bá yẹn lọ́pẹ́ tó bá yẹn lọ́pẹ́ ní. So ọlọ́mọdé àlá Bàbá, inú mi dùn. Ọjọ́ yẹn wà dalẹ̀ sí. mi ò Lórí àpèrè tẹ́ wà yìí, nǹkan tó yọmọ wọ̀lú wá. Lóríṣiríṣi ojú ọ̀nà wọlé wá, ètò iná wọlé wá, oríṣiríṣi àwọn iléeṣẹ́ wọlé wá. Bàbá gbé skul sínú bíbá ilẹ̀ wà. àwa àrílẹ̀ Ilẹ̀ wo lẹ́bílẹ̀ pọ̀ àbí kò tó sílẹ̀ tán lè gbé skul sí. ní òsì. Mo talẹ̀ rí jọ́ mo ti jọba. Ilẹ̀ pọ̀, Pẹ̀rí èmi èèyàn ọjọ́ ìjà sílẹ̀ rí. ilẹ̀ pọ̀ tán lè gbé nǹkan sí. Ilẹ̀ lọ́lọ́ sálálú yìí. Èmi sì mọ̀ wípé ní ojú ayé yìí náà ṣe gbogbo ẹ̀ láṣẹ Ọlọ́run. Mo kí gbogbo wa níbikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora. Mo wà ní ọ̀dọ̀ kábíyèsí Olúpàṣà of Ìpàṣà land ní ìlú Ọ̀yọ́ state nípínlẹ̀ Ọ̀yọ́ ẹnumí àgbò ní Sùúrùlérè local government ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ níbikíbi tẹ́ bá wà, wọn ò pé ọ̀pọ̀lọpọ̀ yín á máa yà í lẹ́nu tẹ́ wà nílùú òyìnbó. Ọmọ Àrẹ̀sà tó jẹ́ pé ẹ wà nílùú òyìnbó tẹ́ wà ní orílẹ̀-èdè Nàìjíríà, á máa yà í lẹ́nu wípé ìkànnì Kọ́lá Láwọdé tó ti dé ìpínlẹ̀ Ọ̀yọ́. Èmi rèé o lọ́dọ̀ kábíyèsí ọba Olúpàṣà. Bàbá, mo mọ̀ pé kókó lára yín ọmọ lè láṣẹ Èdùmàrè. Mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà ìgbà tábà tó padà wá àtọ̀dí akórèwọ̀lú. Bàbá àbà tó bá rí ńlẹ̀ làbá tó dé pẹ̀lú rí làbà tó bá rí inú mi ó sùn torí ara pápá láàmú bẹ́tù ilé gìjàgìjà láàmú bẹ́kùn òjòjò oníṣòwò kọ́mọ lè nájà tiẹ̀ kókó lára yóò mọ̀ lé o kábíyèsí. Kókó bàbá ẹ̀ ṣàdúrà fẹ́mi náà. Àṣẹ o, àṣẹ o, àṣẹ o, àṣẹ o. Fani amiku nínú ní àmbọ̀rí alára. Fani amúkòrò kan àgbà. Ó ní amúbọ̀rù èso. Fani gbàmígbàmí làgbà. Ẹnìkan ìgbà mẹ́sẹ̀ mẹ́rù. Kan ló dé afálára. Yóò jà kọ̀gùnlé alára. Kan ló dé afájèrò. Yóò jà jèrò kejìrò. Kan ló dé afọ̀rúnmìlà. Yóò jẹ lẹ́mọ̀ọ́sọ ọ̀hún. Wọ́n ló ti máa pẹ́ mbẹ̀. Yóò fi máa kún kékeré. Ò ní kún. Gbogbo yóò ní kún kékeré. Níbo ló ṣe ní kún kékeré? Wọ́n lẹ́ mí sùúrù. Wọ́n lẹ́ sùkú lójú. Wọ́n lẹ́ mímìnà. Wọ́n lẹ́ fitakú lójú pàràpàrà. Wọ́n lẹ́ wàhálà dé wọ́n lé òde wí amúkan. Ọ̀run kan ojúbọ. Wọ́n lé wò sànù. Mẹ̀rìwọ̀ ọ̀pẹ. Kì í bá yọ̀rùn ọ̀sán gan wọ́n ní bá yọ̀ àṣẹ. Àwọn ọmọ tí tó ń kó lẹ́yìn náà ẹ̀ níjọ lẹ́yìn ọ̀sán. Ẹ máa ṣe. Ó pè ní owó. Ó pè ní ọmọ. Ó ní rí dà. Ọkàn rẹ̀ ò ní báyìí. Ó dùn ní ọ̀rọ̀ rẹ̀ lọ́ọ̀mì. Bẹ́ẹ̀ lórí ọmọ gàdí ìgàlà gbọ́dọ̀ ìgàlà gbóṣù iwájú lójúgun ń pè òní dèrò ẹ̀ àdúrà rẹ̀ ọgbà tó mo dúpẹ́ o. Kábíyèsí inú mi dùn. Mo mọ̀ pé àwa náà ti di sóríkọ́dẹ̀ àwa náà ti di ọmọ bàbá ní Ìpàṣà. Ọmọ bàbá ní Ìpàṣà land ní Ìpàṣà kingdom generally. Inú mi dùn. Bàbá ṣe mọ̀ pé ètò yìí ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yín ti ń bẹ káàkiri gbogbo àgbà yóò rí. Ǹjẹ́ ṣe mọ̀ pé ètò yìí yóò kan gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lára? Ǹjẹ́ ṣe mọ̀ pé ètò yìí yóò kan gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lára? Ǹjẹ́ wá ṣe wá mọ̀ pé ọmọ yín gan ń bẹ lókè tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn á wò pé kí ló tó kàn nílùú. Àwọn kí ló kàn nílùú tó jẹ́ nǹkan rí wọ́n tún wọlé wá.
torí kí lọ́kàn ló dáa jù nílùú bẹ́ẹ̀ni kò ní ṣe pé baba kí la fẹ́ jẹ kí lọ́kàn ni àwọn kí lọ́kàn bọ̀ ń lò lára àwọn nǹkan kí lọ́kàn ni wípé baba mo fẹ́ gbélé iṣẹ́ kan bí baba kí lọ́kàn ẹ fún mi lélẹ̀ èyìnbó ń bọ̀ àwọn èyìnbó Chinese ń bọ̀ baba kí lọ́kàn ìlú ìtó lo sólà ọrọ̀ ajé sì pọ̀ nílùú yìí tó jẹ́ wípé èrè oko wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn káàkiri àmọ́ tí àjà sọ yẹn lórí afẹ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ajé lóríṣiríṣi lọ́pọ̀ nílùú yìí tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọlé wá kábíyèsí inú mi dùn pé ẹ gbà wá láàyè bọ́dá kẹ́kẹ́ là wá ọmọ ogun tẹ̀lódó inú mi tiẹ̀ dùn ẹ má jẹ́ ń kí orí kí mọ́ ẹ tún mọ́ tó kò dé ní. ń lọ̀rẹ́ mi kó tó jọba. kábíyèsí ọba Tòkòdé tí wọ́n gbéṣẹ̀ ẹ tún mọ kábíyèsí Tòkòdé bí Ògúndé Adédoyin ẹ tún mọ Adédoyin bí ó ti jẹun ni kábíyèsí Adédoyin nígbà tí mo ń sáré fásirì ọdún kẹta. ẹ tún mọ kábíyèsí ọba Tòkòdé ní Mọdákẹ́kẹ́. ọ̀rẹ́ mi ní sẹ́ èmi láláre rẹ̀. ẹ̀yin láláre wọn. nígbà tí Adédoyin ti ń bẹ ńgbà kejì rẹ̀. Renix Shop Limited ilé iṣẹ́ tí ń ṣe tegbòtegbò nílànà tìgbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun gbá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣeni nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàràǹṣeṣà àsìkò yìí gan ni wà tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ gbogbo kòókò jẹ́jẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí ìtọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀ torí ìdí èyí lọ́dún ṣe gbé ilé iṣẹ́ Renix Shop Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tewétegbò ìgbàlódé ṣẹwárí ìgò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. bẹ́ẹ̀ sì ẹni tí jẹ́ bá ti yọ nǹkan tó nílò lélẹ̀ láti lò. diaspora má jẹ́ kí wọ́n ròyìn ògùn yìí fún ọ láyìnlá ìwọ gbọgbọ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. iléeṣẹ́ Renix Shop Limited wà nípìnlẹ̀ Ògùn Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Òde Olówó complex Òde Olówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 0801066971156 07054 489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Renix Shop Limited sórí nọ́mbà yìí +1-832-898-9610. àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera. lẹ́jẹ̀ balógun nígbà náà torí balógun ní ìjọba Mọdákẹ́kẹ́. bẹ́ẹ̀ni àtọ̀tún wọ́n máa ń tọ́ bí oyè Ìbàdàn títí dòní ni ẹni tí ọba kan ò lè débẹ̀ yìí sọ yẹ pé ẹ lọ mọ́mọ́ kan wá lélu èbò. bí bó ti di ọ̀rẹ́ mi ni nígbà tí ó kú tán nígbà tí ìjà ṣẹlẹ̀ láàrin Ẹ̀fẹ̀ àti kínní ọ̀dọ̀ mi ní Adédoyin wà. ẹ tó máa bàbá Adédoyin àti tán. ó dé Mọdákẹ́kẹ́ síjú Adérándé lọ́gbọ̀kọ̀dá àgbèrè. kí ló tó dé. òun náà wá bẹ̀ mí iṣẹ́ ni. bàbá a tún padà wá torí pa wá kẹ́kọ̀ọ́ ni ẹ̀kọ́ la wá kọ́ bàbá irú yín tọ́lọ̀ ń ṣẹ́kù lórí ilẹ̀ kò wọ́pọ̀ orí ọ̀fẹ́ ni kì í ṣe pẹ́ ń gba abẹ́rẹ́ o abẹ́ níbi tẹ ẹ lóògùn kan tẹ́ ń lóògùn tó gbóògùn ni. níjọ́ tí mo ti ń bẹ láyé mi mo ọ̀dọ́ ìṣètò kan fa mi sí láàrin. irọ́ ni o. mo dérí láyé. bàbá ẹ ti jẹ́ 109 tẹ́ máa pé 110 August ẹ di hospital kan fa omi sí lára rí. mo sì jókòó lẹ́yìn kántà rí. ní station. bẹ́ẹ̀ni níjọ́ ọmọ yìí ti ń bẹ láyé ọkọ̀ tí ń bẹ ń ta ni ó ṣe 100 ọkọ̀ àti 7 tí mo ń lò láyé. 107 ọkọ̀ tẹ́ tí lò láyé. ọkọ̀ mi ò sì jáàmù. 107 ọkọ̀ 107. bẹ́ẹ̀ni ká wá pé ọkọ̀ mà jáàmù mi o. rárá o tí èdò ni. ọkọ̀ ò jáàmù rí. rárá mo sì jókòó lẹ́yìn kántà rí. ẹ sì di hospital lágbá abẹ́rẹ́ lọ gbogbo rárá o. títí di ìsìn náà wọ́n sì fún mi. mọ́mọ́. mo lè dé gan kò síbi tẹ́mi dé n bá gbọ́ pé ẹ ń ṣe nǹkan fa nǹkan bí ká tó débi wọ́n lọ. wọ́n gbọ́dọ̀ bá ẹ̀ mẹ́. wọ́n lọ. ọ̀dà tá a bá wà wò ta ló fẹ́ le jù náà ẹ̀yìn àti kábíyèsí onírun torí kábíyèsí onírun náà lé o. látẹ̀mí rẹ̀ ọjọ́ gbé káàárọ̀ òde ní wọn máa bọ̀ ṣe. ṣùgbọ́n onírun ọba ni èèyàn ńlá ló náà
nígbà tí mo wà lọ́rẹ̀ẹ́ mi ọ̀rẹ́ pọ̀ ní ìjẹ́ ti dàbà. nígbà tí aríra gbẹ̀yìn nísìn nígbà tí Àràgbìjí tó fẹ́ ṣe kíní Àràgbìjí dé tí ṣùgbọ́n Oyètọ́lá ń bẹ lórí gọ́fìnà wá pè à ní a wá èmi náà wá lọ níbẹ̀ lèmi ẹ̀ ti pàdé. ẹ wà dì mọ́ra yín. àkọlé rẹ̀ dáadáa mọ́ gbà náà dáadáa wá kí bó ṣe pé kémi ò tó jọba ní ìpínlẹ̀ fún wa. láti jọjọ́ rẹ̀ tá a jọ ń ṣèpàdé olóògùn. bàbá wọn ní lásìkò bàtẹ máa ń pidán wọn ní kò sí nǹkan tẹ́ ẹ lè dì. tí lè dìbò. ẹlẹ́mọ́ kódà ẹlẹ́mọ́ di èrè. eégún ni máa ń pidán èmi kọ. bíi ti bò. àgìlà ni máa ń pidán. ṣẹ́gun wà nù ilé. bẹ́ẹ̀. lè débi tọ́wọ́ àwọn ọmọ lọ́mọ mi o. bí ẹ bá jàǹgìlà wà. ẹ jẹ́ ara dúró bẹ́ẹ̀. ìjọ wà ní. ibi tọ́wọ́ àná kó dúró bẹ́ẹ̀. jàǹgìlà nù kó dúró bẹ́ẹ̀. ní bá ọba gbogbo ilé pidán. so lèmi onírun ti mara. ọ̀dà eégún àjàǹgìlà tí ń bẹ́nu ilé bàbá yín ló ní kì í sẹ́yìn abẹ́yìn lẹ́sẹ̀. èmi kọ́ bàbá mi ló ní. lọ́nà bíi ọ̀nà lọ́pọ̀ mẹ́rin lẹ́mọ̀ sọ́hun. bẹ́ẹ̀ lọ ni àní mi ń dìde àṣẹ bíi níbo jẹ eégún lọ. ọ̀dà bàbá eégún àjàǹgìlà tí ń bẹ́nu ilé èèyàn ò gbé náà ni o. eégún ọ̀jáde ni. eégún ní ọ̀jáde yẹn. eégún ní ọ̀jáde. eégún ní ọ̀jáde náà là ń sọ. eégún ní ọ̀jáde. èèyàn ó gbé bọ̀. ọ̀dà ṣe pé èèyàn níbẹ̀ lábẹ́ èèyàn níbẹ̀ lá. eégún ọ̀jáde. ọ̀ǹtún àwọn ọ̀ǹtún. àwọn ọ̀tún kankan ẹ̀kọ́ la fẹ́ kọ́. ẹ̀kọ́ kéèyàn. tẹ́gbọ́n bá wá jáde yóò àná mọ̀ pidán fún rẹ̀. àti wọn bí ní ìsìn wọn pẹ ẹtọgbọn tó yé bàbá Àjàǹgìlà. ọ̀dà eégún yìí ọlọmọ pidán fún rẹ̀. bọ́ ọba jáde ì máa mú gbogbo inú èèyàn àdùn. eégún aláré ni. alégún eégún bá jáde wọn bá jáde wọn máa pidán eégún òjò wọn pa sọdà. ó rí bí eégún tí ń pidán rí ni. wọn bèrè. ẹ̀rọ pa wà kéré. kéré kọ́ ò rí ni. òrírí o. irú ìgbà wa jọba ni ò jí ẹrí mọ́. ọbẹ̀ yìí pé àwa ò tí ìjọba ni kò síbi tẹ́mi ìgbé eégún dé. òṣèlú tá ìgbé eégún dé. màsíìnì ló gbé wa. ọ̀dà torí àwọn àlejò bàbá ti ń dé. ẹ̀yin ọba yín. kákẹ́nu. bàbá ìbéèrè kan wà tí wàá ń tawọ́ tasẹ̀ nù mí. dákun ṣe sùúrù díẹ̀ fún torí ariwo yẹn là fẹ́ tiwa. bàbá ìhà wo lẹ́yìn àti kíní kan síra olórí àwọn OPC yìí Gani Adams. mo rí fọ́tò ẹ̀ lọ́dún. mo rí fọ́tò náà lọ́jọ́ ń béèrè. èèyàn mi ni. ọmọ yín ni. ọmọ mi ni bàbá mi ni ọ̀rẹ́ mi ni. kí ló tẹ́ fi pè bàbá yín. ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò kí wọ́n fi jẹ́. ok ipò yẹn lẹ́ fi pè bàbá yín. ó tó. Fáṣẹ̀hùn èmi Fáṣẹ̀hùn lájọ dá ẹgbẹ́ sílẹ̀. Fáṣẹ̀hùn ọmọ Oǹdó ni. Fáṣẹ̀hùn akọ̀wé rẹ̀ ń Gani Adams. ok akọ̀wé wọn ní Gani Adams. èmi wọn lájọ dẹ́gbẹ́ OPC lẹ̀. kí ló mú yín tẹ́ fi dẹ́gbẹ́ OPC lẹ́ngbà náà kí lẹ rò ńgbà náà torí wọ́n fẹ́ jọ Àmọ̀tẹ́kùn. ara o bíi ti bò. Àmọ̀tẹ́kùn bò ṣèjọba lọ́rọ̀ Àmọ̀tẹ́kùn kọ́hún ọ̀rọ̀ bá a ṣe dá ẹgbẹ́ OPC lẹ̀ fún àgbàlá ayé ni fúnlẹ̀ Yorùbá ni. ilẹ̀ Káàárọ̀ Oòjíire. kábíyèsí a jẹ́ wípé ọ̀rọ̀ wa ti di
sọ padà wá á padà wá àtúnwá lọ́rọ̀ wa torí àwọn ọ̀rọ̀ míì wà wọ́n fi sùúrù fi ìwé kọ́ wa ń wà ní bàbá wọn ní béèrè tí wọ́n tó béèrè o mo sì mọ̀ pé ẹ̀ẹ́dà èmi ọmọ yín lóhùn tọrọ ipò ọmọ nípele kẹrin làwa wà inú mi sì dùn mo sì rí i pé mo rí kinní kan mo rí i pé kò sẹ́ńtẹ́ èkó mọ́ra kò sí gbogbo wa lẹ̀ ń kó mọ́ra àtọmọdé àtàgbàlagbà àná tá a wọlé náà bàbá ojú yín tó wá yọ̀ǹgì lánàá ju tòní lọ. pẹ̀lú Ọlọ́run kò ṣe wípé gbogbo ẹni ọba ti wá náà lè yàn ní bẹ́ẹ̀ wá láti ẹ má bá àwọn èèyàn tẹ́ bá lọ́dọ̀ bẹ́ẹ̀ ni àlejò pọ̀ ọba ìpẹ́ tètè dé ní ìsinmi àlejò tó ti dé torí ẹ̀ ló jẹ́ kí n pè yín pé bàbá á tètè máa bọ̀ ẹ sì ní ẹ wàá wò pa bíntín ẹni àwọn tètè máa bọ̀. ìjọba ni ẹ bá pẹ̀lú oyin bíntín ó bíntín ara ẹ̀ ní. kábíyèsí inú wa dùn torí pé ẹ fìfẹ́ gbà wá mo sì mọ̀ pé a tún padà bọ̀ ọyá kárí ilé là á lọ àgbẹ̀ kan òrókò ó gbàgbé ilé kábíyèsí inú mi dùn mo kí gbogbo wa níbikíbi tá a bá wà jákèjádò gbogbo àgbáláyé nílẹ̀ àti ní diaspora ẹ mọ̀ ṣe o ẹ má jà ká gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ káàárọ̀ oòjíire torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀ṣe tá a ṣe mọ́ ǹjẹ́ ṣe mọ̀ pé ń kó bá wa àwọn ọmọ Yorùbá tá à ń pariwo pé Jésù à ń pariwo pé ànábì ò ní ká mọ́ ṣẹ̀sìn ilẹ̀ bàbá wa o wọn ní ká mọ́ ṣẹ̀sìn ilé wa o wọn ìwọ tó jẹ́ pé eégún lẹ̀ ń gbé níran yín ànábì ò ní kọ́ mọ́ lọ síbẹ̀ láti lè bá wọn dáwọ́ eégún pé kó bá wọn dín àkàrà eégún kó bá wọn ṣe bá ṣe ń ṣe o má fi ọ̀rọ̀ kankan kẹ́ ọwọ́ ìṣẹ̀ṣe làgbà gbogbo wa ti mọ̀ ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe lẹ̀ Yorùbá ò sì ní parun yóò mọ̀ tẹ̀síwájú ni mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba tí ń bẹ ní ilẹ̀ káàárọ̀ oòjíire láṣẹ Èdùmàrè ara pápá láàmú ọba yín o torí ara pápá làbẹ́ túbi gìjàgìjà làbẹ́kùn ojoojó oníṣòwò kọ́ má lè nájà tiẹ̀ kókókó lára yóò máa lè gbogbo lọ́balọ́ba ẹ̀yin gómìnà wa pàápàá jùlọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé mo mọ̀ wípé omi lọ́pọ̀jọ́ kà lọ lẹ́ẹ̀fi tí lọ́wọ́jà yóò fi tí ì dé ìlú Ìpàṣà mo mọ̀ wípé níjọ́ tẹ́ ẹ bá mi síbẹ̀ báyìí ẹ̀ẹ̀mí amẹ́kànlẹ̀ gidi lẹ́ẹ̀mí sí ìlú Ìpàṣà débi pé yóò ya ogbó ọmọ Ìpàṣà gan lẹ́nu tí ń bẹ nílé àtàwọn tó ń bẹ lájò mo mọ̀ pé iná wọ Ìpàṣà títì tó jẹ́ wípé kò ní sí kọsẹ̀ kankan yóò wọnú Ìpàṣà ǹjẹ́ sẹ́ mọ̀ pé títì lè wọnú Ìpàṣà kó tó gba bòmí jáde ojú ẹ̀ kò sí kan tíjọba ò lè ṣe yóò tún gbabẹ̀ jáde ẹ dákun a nílò owó ọjà yín ní ìlú Ìpàṣà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bàbá sọ dídá nípa yín o gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ mọ̀ ṣe o Jackson Nurudeen Adémọ́lá Adélékè sẹ́nitọ̀ ẹ mọ̀ ṣe láṣẹ Èdùmàrè bàbá onífìlà gogoro yọmọdún wọn wá yọmọ kúrò báwọn ta wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláọdé ló kọ mi.